ọ̀rọ̀ Yorùbá kan ló sọ wípé etí tó bá gbà lọ ó yẹ kó gbàbọ̀. Wọ́n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn ní agbó ẹjọ́ ẹnìkan dá àgbà òṣìkà náà máa ń perú wọn. Tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá rántí nípa ọ̀rọ̀ ìyá àbíyè ní ìsàlẹ̀ kókò nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara tí wọ́n ní àwọn mùsùlùmí kan àwọn àáfàá kan tí wọ́n ní wọ́n dáná sun ilé ìyá yìí lásìkò tí ìyá yìí tó lọ sílé ọdún. Oríṣiríṣi ọ̀rọ̀ ni à ń gbọ́ lórí ìṣẹ̀lẹ̀ bí ilé ìyá yìí bó ṣe jóná. Ohun tá a gbọ́ ní ṣáájú lẹ́nu ìyá yìí ó ní wípé àwọn ará àdúgbò tí wọ́n jẹ́ mùsùlùmí wípé wọ́n ti ń sọ fóun tipẹ́ pé kóun ó kúrò ládùúgbò yẹn kóun ó fi àdúgbò yẹn sílẹ̀ látàrí wípé òun ṣọ̀ṣun òun ń ṣe ìṣẹ̀ṣe tí wọ́n sì sọ wípé kò sáàyè ìṣẹ̀ṣe o kò sáàyè bíbọ Ọ̀ṣun ní ìlú Ìlọrin. Ó ní wọ́n á sọ débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe míì ni wọ́n ti ń kúrò nílùú o ṣùgbọ́n tóun bá kọ̀ tóun ò bá kúrò tóun ò sì dẹ́kun láti máa ṣèṣẹ̀ṣe ìgbà tí ilé òun bá jóná tán bá sunlé òun bóun ó wà bí gbà. Ó ní wọ́n ti kọ́kọ́ sọ ilé yìí ṣáájú kó tí wá di wípé òun lọ lé ọdún láti ilé ọdún náà ti pè òun pé ilé òun mọ̀ tí ń jóná gẹ́gẹ́ bí a ṣe gbọ́ lẹ́nu ìyá tí wọ́n jólé rẹ̀ yẹn. Ṣùgbọ́n àtúnwá ń padà gbọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti náwó gan àwọn tí wọ́n jẹ́ bíi olórí àdúgbò yẹn pé kán wá wí tẹnu wọn kí ni wọ́n rí kí ni wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ bí iná ṣe jó ilé ìyá yìí ládùúgbò tó wá jẹ́ pé ilé ìyá yìí nìkan ni iná jó bó ló ṣe jẹ́ kán wá ṣàlàyé. Àwọn bíi mẹ́ta ni la gbọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti náwó gan lórí ìṣẹ̀lẹ̀ yẹn. Ṣùgbọ́n kọ́rọ̀ ọmọ dàbí ìgbà pé agbẹ́jọ́ ẹnìkan dá táwọn àgbà pè ní àgbà òṣìkà. Ìdí rèé tí a tún fẹ́ mú eléyìí wá fún yín tí mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ ohun tí àwọn mùsùlùmí àdúgbò ìsàlẹ̀ kókò ládùúgbò tí ilé ìyá yìí ti jó àwọn community ohun tí wọ́n wí ohun tí wọ́n sọ. Ẹ jẹ́ a jọ gbọ́ láti ìbẹ̀rẹ̀ títí dé parí. Tẹ́ ẹ bá wá gbọ́ tán kẹ́ ẹ wá jẹ́ ká mọ òye ìwòye àti èrò titi yín lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ẹ ṣe bẹ́ẹ̀ sí ń wò wá ẹ ṣe bẹ́ẹ̀ sí ń gbọ́ wá ó yá ẹ jẹ́ a jọ gbọ́ gẹ́gẹ́ bí ó sì tẹ̀ wá lọ́wọ́. Assalamu wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Akira wa káàkiri gbogbo ibi tí a ti máa wò wá káàkiri gbogbo àgbálá ayé pátá àánú Ọlọ́run ọlọ́mọ jẹ́ kí ó fi wálẹ̀ láíláí ọlá àwọn ẹni rìn wájú Ọlọ́run. Awuyewuye kan ní lọ ní orí mídíà láti ìjẹta oríṣiríṣi péjì ni wọ́n fi ń gbé pé ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìsàlẹ̀ kókò ní ìlú Ìlọrin tí ń jásí pé ní ìkan nínú àwọn oníṣẹ̀ṣe tí àwọn náà wá kọ́ ilé sí àdúgbò ní ìsàlẹ̀ kókò wọ́n ní ilé wọn pé ilé náà pé ó jóná. Àwọn gbọ́ awuyewuye lérí pé ní àwọn mùsùlùmí ni wọ́n fi iná jó ilé náà. So ọ̀rọ̀ yẹn àwọn community ni wọ́n wá mú iná tí wọ́n fi jó ilé náà. Ọ̀rọ̀ òun ó wá ariwo ń gbalẹ̀ lórí mídíà lọ́tún lọ́sì àgbọ̀ nǹkan míì mọ́ kọjá rẹ̀ láti jẹta lóríṣiríṣi ìlú mi àwọn ẹlòmíì ó pè pé ní ẹgbọ́ kí ló ṣẹlẹ̀ nílọrin kí ló ṣẹlẹ̀ ní ìsàlẹ̀ kókò. Ọ̀rọ̀ yẹn wá rú wa lójú àwa fẹ́ kí ẹ tan ìmọ́lẹ̀ síbẹ̀ gẹ́gẹ́ bí àlàyé náà bó ṣe fi jẹ́ torí pé ní tá a mọ ìlú yìí mọ̀ ni pé ní bàbá wa ọlọ́lá ọba ìlú Ìlọrin ẹjẹ́ wílẹ̀ kan sí ẹjẹ́ ká wílẹ̀ kan sí wallahu yasimuka minan nas la takhafu daraka wala tahzan wala hawla wala quwwata illa billahi a rí pé igbe tí bàbá máa ń ké gbogbo ìgbà náà ni pé ní àlàáfíà àti kìrìsìtẹ́nì àtòníṣẹ̀ṣe àti mùsùlùmí àgbọ́ ìjà rí láàrin pé kí bàbá sọ pé ní ó dáa ẹ lọ bẹ́lẹ̀ yìí kírísítẹ́nì ní ṣe mùsùlùmí ní ṣe nkálukú náà bàbá gbà láàyè kó ṣe ẹ̀sìn rẹ̀ nínú ìlú yìí. So òun náà wá ní a fi ní
kí ẹ bá a ṣàlàyé bó bá ṣe jẹ́ fún gbogbo ayé tí wọ́n ń wò wá báyìí. Ẹ dákun. A dúpẹ́ fún ẹ̀yin oníròyìn wa Ọlọ́run ní jẹ́ kí ẹ sì ṣẹ̀ṣẹ̀. Orúkọ yín? Èmi tí mo gbé wájú yìí orúkọ mi ni Umar Damegoro tí mo jẹ́ chairman Ọjàgbọrọ Youth Development Association tí jẹ́ olórí àwọn ọ̀dọ́ ní gbogbo Ọjàgbọrọ tí ìsàlẹ̀ kókò yìí jẹ́ ẹ̀ka kan lára rẹ̀. Nam, ẹ̀yin gẹ́gẹ́ bí chairman ìsàlẹ̀ kókò yìí tó ní pé àwọn mùsùlùmí ló jó ilé ìyá àbíyè níná, kí lẹ lè rí sọ sí? Ṣé rí ìbéèrè tẹ́ béèrè yìí miss information ni ó wáyé ní ìgbà yẹn. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní agbègbè tí ìyá yìí kọ́lé sí agbègbè Ọjàgbọrọ generally àwa ẹlẹ́sìn tá a wà ń bẹ̀ a pé oríṣiríṣi tí kálukú sì ń ṣe ẹ̀sìn tiẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àìmọye ọdún. Ẹlẹ́sìn kò dí kan lọ́wọ́, ẹlẹ́sìn kò sì dí kejì lọ́wọ́ ní àtijọ́ tá a ti ń gbé àlàáfíà pẹ̀lú ara wa. Àmọ́ tó wá ṣẹlẹ̀ ni pé ìṣẹ̀lẹ̀ ìyá àbíyè tí ó ṣẹlẹ̀ yìí ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ìgbà tá a gbọ́ sí ìṣẹ̀lẹ̀ yẹn ó ṣe wá ní kàyéfì. Àkọ́kọ́ náà àkọ́kọ́ bá ìyá yìí àkọ́kọ́ bá wọn kẹ́dùn pẹ̀lú gbogbo dúkìá wọn tí ó nù. A dúpẹ́ rí pé ilé ló jó Ọlọ́run ní kó bá ẹ̀mí lọ. Àti tó kéré àti tó tóbi nínú dúkìá ìyá yìí Ọlọ́run ọba yóò bá rọ lójú bí sì bá ṣe àdápadà ètò ìjùlọ wọn máa ní tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí tó bàjẹ́ ilé ọba tó jóná ẹwà ló dùn sí pẹ̀lú ògo Ọlọ́run àlékún tó jùlé Ọlọ́run bá ṣe fún ìyá yìí pẹ̀lú ògo Ọlọ́run. So tó wá ṣẹlẹ̀ ní pé yọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní alẹ́ ẹjọ́ náà a kà sáré dédé pé òkè tèmi wà torí ìsàlẹ̀ yẹn lè wà òkè lè ń gbé panápaná wọlé gbàtí panápaná wọlé wọn paná wọn jáde padà gẹ́gẹ́ bí olórí ọ̀dọ́ tèmi jẹ́ máa lọ síwádìí gbà ibo ni ilé tẹ̀ ti ń jó ìgbà tí débẹ̀ mo bá pé àwọn èèyàn péjọ tí kálukú gbomi lọ́tún tí wọ́n bu omi ní òsì kó tó di pé panápaná gan dé tí wọ́n bá wọn paná yìí. Àwọn bẹ́ẹ̀ tí ní ṣèwádìí kí ló dé bóyá ní ṣe jó ṣé náà bẹ́ẹ̀ ni wọ́n ní pé kò sí náà. Nínú ìwádìí tí àwa ń ṣe àwọn kan ní láti ìkan bí aago 7 àbágo 6 nílé tí ń jó àmọ́ ìgbà tí àwọn padà sí àkéésí pé lè yìí jó ó di ẹ̀ǹkan bí aago 8 ti fẹ́ràn lè lù tí wọ́n kírun ṣáì lọ́wọ́. Wọ́n á wí òkè wọn ń ṣẹlẹ̀ pé ìyá yìí ni wọ́n fi iná bọ́lé òun ni wọ́n fi lé bọ́lé òun ni bó lórí àwọn èèyàn wa ti ń gbé bẹ́ẹ̀ àpèrè àjọ. So possible kíkan báyìí ṣẹlẹ̀ àkọ́ possible kó ṣẹlẹ̀ kí ni ìdí tí òfin possible ni pé ìyá yìí ti ń gbé bíbá yìí nísìn ó sì lé ní close to 20 years tó ti wà ń bẹ̀ tí ń ṣe ẹ̀sìn rẹ̀ tí àṣẹ ìṣe títí wa. Tí ẹ bá wo ibi tí ìyá yìí kọ́lé sí ilé ìyá yìí ni tí ẹ bá wo kankan tí mo náwó sí mọ́sálásí ló wà ń bẹ̀ for over 20 years ìyá yìí ti wá wà ń bẹ̀ ń ṣe tiẹ̀ wọ́n sì ń ṣe tiwọn tí ó sì dira lọ́wọ́. Tẹ́ bá wo ilé ọ̀tún tẹ́ bá wo ilé òsì gbogbo àwọn tó wà ń bẹ̀ mùsùlùmí àti kírísítẹ̀n ló wà ń bẹ̀. Ẹ̀sìn kan ò dí kan lọ́wọ́ ní agbègbè Ọjàgbọrọ ní ìsàlẹ̀ Kókùnbí one of the oldest church ní Ìlọrin àwọn Kwara State ń bí UMCH agbègbè Ọjàgbọrọ yìí náà lọ́wọ́ náà situate sí tí wọ́n kọ́ sí wọ́n sì wà ń bẹ̀ òun bẹ lókè ń bẹ̀ wọ́n wà ń bẹ̀ wọ́n ṣe tiwọn tẹ́ kankan sì jẹ́ ní kankan lọ́wọ́. Bí mo ṣe dúró ìtẹ́ bá wo apọ̀ tó mi ní ọkùnrin tẹ́ dúró yìí kí lórúkọ yín? Orúkọ tèmi ni Sunday Adéyẹmí. Bó ló ti jẹ́ ní agbègbè Ọjàgbọrọ? Mo jẹ́ ọmọ agbègbè Ọjàgbọrọ. Ẹ̀sìn wo lẹ́ ń ṣe? Christian. Ǹjẹ́ ìjọ tí a jọ wà ní àdúgbò yìí ǹjẹ́ àní ara rí? Ìṣẹ̀lẹ̀ rí. Mítìnì tá à ń ṣe ìpàdé ọ̀dọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ bó láti jọ ń ṣe? À ń ṣe ní community tó ti jẹ́ pé tí ò bẹ́ẹ̀ ni pé bóyá ẹ̀sìn kan àbí kì í ṣe ẹ̀sìn kan àbí mùsùlùmí kan gbogbo aná làjọ ṣe papọ̀. Tí èyí ò sì ní àǹfààní tó bá tọ́ sí àwọn tí ó jẹ́ mùsùlùmí tí ò tọ́ sẹ́yìn náà. Mo ṣe dúró yàrá pé irun aṣọ ṣẹ́ mo wà community gangan mo bá ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí mo sì wọ́n pé Christian ni mí ibẹ̀ gan ti mo ti wá bíbí pé nígbà tá a parí meeting pé kájọ wá bíbí kájọ wá wo ohun tí yóò ṣẹlẹ̀ níbẹ̀. Tọ́ ṣé a fi àyè gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn láyé gẹ́gẹ́ bí òfin ìlú náà ṣe sọ wípé ẹ̀sìn tí ó bá wù kálukú ní kí kálukú ṣe tí kàn sì ní dí nǹkan kan lọ́wọ́. Tó gbogbo awuyé tó ń lọ pé wọ́n jó lè yá yìí ni wọ́n jó lè yá yìí ni kò sí ní tó jọ bẹ́ẹ̀. Ilé tó ti jó ládùúgbò yìí ó ti lé ní 2 ó ti lé ní 3 tó jójú tí a yìí gan tó ṣẹlẹ̀ nígbà yìí gan lọ. Ẹnìkan ò sì mú ẹnìkan pé láwájá ló fi náà sílé mi tẹmẹdù ló fi náà sílé mi. So ìyá yìí tá à ń wí gẹ́gẹ́ ṣe ń bá yẹn sọ̀rọ̀ yìí tá a bá wo bẹ́ẹ̀ bí
oṣù kan sísìn àwọn ọmọléèwé wa ẹ mọ̀rọ̀ àwọn ọmọléèwé tí wọ́n máa ń sá kí tí wọ́n bá ti jáde àgọ́ jẹun tí wọ́n tètè wọlé gẹ́gẹ́ bí akitiyan tí community náà ń ṣe ibi tá a ti ń káàkiri adéwájú ilé ìyá rẹ̀ tèmi sì ń dúró ìbáyà yìí sọ̀rọ̀ ìyá ẹ dákun àwọn ọmọléèwé wa wọ́n ní wọ́n máa ń hang around síbí ẹ dákun tẹ́ bá ti rí wọn ẹ bá wa lé wọn wọ́n sì pledge kí ọlọ́run ọmọ fún yín ṣe àwọn sì láìkì ìgbésẹ̀ tá a gbé táwọn náà bá ti rí àwọn ọmọléèwé àwọn ọmọ lè sí wa wọ́n sì ṣàdúrà ọ̀rọ̀ tó sọ yóò ti ju bí oṣù kan lọ kí n jẹ́ sí pé kò sí jà kò sí kan bọ̀ pé wọ́n wá kíná bọ́lé ìyá yìí kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o tí ilé bá jó nǹkan kan náà ni máa ń bí iná tí máa fi ń jó bọ̀ ní tó wá bí tí ilé yìí fi jó Allahu alam ọlọ́run ọba nìkan iná ni ó mọ̀ so pé wọ́n jó ilé ìyá àbí wọ́n jó ilé ìyá kò sí nǹkan kan tí ó jọ bẹ́ẹ̀ o bọ̀ nínú àdúgbò yìí gẹ́gẹ́ bí inú ìwádìí tí àwa náà ń ṣe kí ló wá lè fà á tẹ́lẹ̀ ẹ̀yẹ́ sàmọ̀ síwádìí náà ni pé ó sì di pé ẹjọ́ di wọ́n fi ẹ̀sùn kẹ́nìkan wọ́n fẹ́ kẹ́nìkan so a lot of allegation ni a ti gbọ́ tí wọ́n tó fi ń kara wọn gan ní ọ̀rọ̀ ilé yìí náà ṣẹ́gẹ́tì nínú ilé ìta dúró yìí náà nísìn àwọn ọ̀dọ́ wà ń bẹ̀ tó ń gbé bẹ̀ ìgbà tí ìyá yìí tí wọ́n nínú béèrè tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n ní àwọn lọ sí ilé ọdún ìgbà tí wọ́n lọ sí ilé ọdún kì í ṣe pé wọ́n tilẹ̀kùn pa tẹ́nìkan kan gbé bẹ̀ wọ́n fi àwọn èèyàn sílé tí wọ́n sì ń gbé bẹ̀ táwọn fi lọ so n tó lè faná tàbí n tí ò faná ọlọ́run nìkan ló lè mọ̀ àtún fi àwọn ọmọ wọn tí wọ́n ń gbé ilé so ní agbègbè Ọjàgbọ́rọ̀ a fi àyè gba ẹ̀sìn ní èyí ó wù lọ́pọ̀lọpọ̀ púpọ̀ ó ṣe kìrìsìtẹ́nì ni ó ṣe mùsùlùmí ni ó ṣe ẹlẹ́sìn àbáláyé ni ìfún àárí inú àwọn èèyàn wa gan tó jẹ́ mùsùlùmí tó yẹ pé wọ́n ń ṣe nǹkan mìíràn tó wù wọ́n tó yẹ pé tọ̀ kálukú náà ló lè ṣe ọ̀dà sáìn so ẹ̀dá àkọ́tọ̀ ìtọ̀ lọ́wọ́ gbogbo awuyé tí ó ti ń lọ nígboro wípé wọ́n dáná sunlé ìyá yìí àbí wọ́n dáná sunlé ìyá yìí kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o àwa àti ìyá yìí ayọ̀ àtàláfíà láti ń gbé for the past 20 years láti jọ wà tá a ti jọ ń gbé tí ó sì sí. Ǹjẹ́ tí a bá rí yín gbọ́yé pẹ̀lú gbogbo àlàyé tí ẹ ṣe fún wa yìí ó ní pé ní kì í ṣe pé ní mùsùlùmí ló wá jó ilé ìyá yìí ní iná tá a bá gbọ́ gẹ́gẹ́ bí àlàyé yìí tẹ̀ ń bá wa ṣe látàárọ̀ yìí sọ ẹlẹ́ẹ̀kejì ni pé ní orúkọ yín ẹ bá a dákọ yín fún gbogbo àwọn tí ń wò wá ní ẹ̀kan sí àdẹ̀tún rí àwọn ẹlòmíín náà ní ẹgbẹ́ yín tí wọ́n dúró tì yín àmọ́ bóyá torí awuyewuye yìí làwọn náà fi wá ni bóyá àwọn náà jẹ́ kan gbòógì nínú community Ọjàgbọ́rọ̀ yìí ni yóò wá kí àwọn náà bá gbogbo àwọn tí wọ́n wò wá sọ̀rọ̀. dákun n tó ṣẹlẹ̀ ni pé ṣe rí mùsùlùmí ọ̀nà mùsùlùmí kọ́ ló jó lé o àáfà àwọn náà àáfà kọ́ ló jó lé o nígbà tí ilé yìí jó kó tó di pé panápaná dé àti community àti mùsùlùmí àti gbogbo kálukú láti jọ gádà tájọ fún mi pa iná yìí lé eléyìí tí wọ́n ti ń rescue bí ilé yìí ò sí ní jó ifo ti fẹ́ mú àwọn lémi tó àlẹ́gbẹ̀ẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ ìdìde gbogbo ará àdúgbò náà ni. Ìjẹ́ nígbà tí ilé yìí jó tí àwọn èèyàn tú jáde ṣé a lè rí tọ́ka sí nínú àwọn ọmọ ìyá yìí náà tí wọ́n rí báwọn èèyàn ṣe ṣùgbọ́n látara pé ní kí ilé yìí kó má jó. bẹ́ẹ̀ ni inú àwọn ìyá yìí náà bẹ́ẹ̀ tí òun náà sáré pé bí ó ṣe ní jó pẹ̀lú àwọn community àmọ́ òun àti àwọn tó ń ṣèwádìí wọ́n ti jọ kúrò láàrin wa lẹ́sìn. ṣé bí agbègbè ìsàlẹ̀ kókò ṣe rí ṣé ìyá yìí nìkan ni ẹlẹ́sìn yìí ti ń gbé agbègbè yìí. òun nìkan kọ́ o. ẹ dákọ bí àwọn bíi méjì mẹ́ta. irú ẹni tá a pè é sí Sunday ni tẹ́ bá wo ilé tó wà lẹ́yìn wa ń bẹ̀ yẹn Christian ló ń gbé bẹ́ẹ̀ so àwọn Yorùbá tó wà ń bẹ ní sáìdì ọ̀nà àdúrà nílé yà ìpàtà tó yẹ pé ìpàtà tó jẹ́ ẹlẹ́sìn bíi irú tìyá yìí náà tí wọ́n ṣe ń bẹ́ẹ̀ tá a sì jọ ṣe àjọṣepàdé community àjọṣe gbogbo ẹ̀ tí ò dira wọn lọ́wọ́ látọ̀dún tó ti pẹ́. ìṣe jáde pé community kan náà ló kó gbogbo ẹ̀ pọ̀. Ọjàgbọ́rọ̀ kan ló kó gbogbo ẹ̀ pọ̀ ẹ̀ka kan wá níbi tíṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. kí wàá ní ọ̀rọ̀ tẹ ní fún ìjọba lórí pé àwọn mùsùlùmí ní ń dáná sun ilé àwọn ẹlẹ́sìn àbáláyé ní agbègbè ìlú Ìlọrin. tọ ìmọ̀ràn tẹ́mi kàn ní fún ìjọba ni pé Ìlọrin èyí sì ló ti máa ń fa wàhálà mùsùlùmí sì fa wàhálà a sì rí i pé ẹlẹ́sìn kejì náà ń fa wàhálà so ìmọ̀ràn tẹ́mi kàn ní fún ìjọba ni pé tẹ bá wò nísìnyí bàtọ́ lọ́sẹ̀ nísìn àwọn èèyàn wa kan bẹ tí wọ́n ti mú àwọn èèyàn wa tí wọ́n sì mú yìí kì í ṣe pé bóyá àfa ọ̀nà àfa àwọn tí wọ́n jẹ́ community leader nínú street tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti mú sátìmọ́lé títí pé àáfàá náà àáfàá ni wọ́n ní ó jó ilé wọ́n kàn fẹ̀sùn kan community dábẹ̀ ni pé wáì tí ilé ṣe jó kì í sí pé wọ́n ní àwọn náà ni wọ́n jó ilé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé àwọn ni wọ́n jẹ́ alákòóso street yìí wípé ilé àwọn jó gẹ́gẹ́ ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n nù kì í sí pé àwọn ni wọ́n jó ilé o àmọ́ àkànrán ìjọba wípé kán bá wa ṣe ìwádìí ní òfin tó
kí ká má fi ìyà ká má fi jẹ aláìṣẹ̀ nǹkan tí àwa kan wà fún nù àwa fún wàhálà a sì wá fún ẹjọ́ àmọ́ ká bá wa. ẹ jẹ́ kí n dé iléeṣẹ́ Ideals Enterprise, iléeṣẹ́ tí wọ́n lórúkọ rere, iléeṣẹ́ tí wọ́n gbọ̀rẹ̀kẹ̀jigẹ̀, iléeṣẹ́ tí wọ́n nírìírí àti òye nípa bá a ṣe bá ní fi orúkọ iléeṣẹ́ sílẹ̀ pẹ̀lú àjọ Corporate Affairs Commission CAC. bóyá èyí fẹ́ fi orúkọ iléeṣẹ́ yín sílẹ̀, ìyẹn business name, àbí ẹ fẹ́ upgrade business name yín sí liability company, wọ́n ń ṣe nílé iṣẹ́ Ideals Enterprise. bóyá yìí dẹ̀ fẹ́ gba certificate TIN, ìyẹn tax identification number certificate, ẹ fẹ́ gbà á, iṣẹ́ wọn ni nílé iṣẹ́ Ideals Enterprise. bákan náà bóyá àjọ tàbí association kan lẹ́yìn ní tí ẹ wá fẹ́ fi orúkọ sílẹ̀ lọ́dọ̀ àjọ Corporate Affairs Commission CAC, kẹ́ ẹ lè láǹfààní sí àwọn owó ìrànwọ́ tí ìjọba àpapọ̀ tí wọ́n ń fún àwọn onílé iṣẹ́ àti àwọn ẹgbẹ́jẹgbẹ́ tí wọ́n bá ti forúkọ sílẹ̀. ẹ bá ilé iṣẹ́ Ideals Enterprise ẹ bá wọn sọ̀rọ̀, mo sì mọ̀ wípé ayọ̀ ni yóò padà já sí, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti ń bá wọn dòwò pọ̀ tí wọ́n ń gbéṣẹ́ fún wọn ò ní wọ́n kan sára tí wọ́n sì ń dúpẹ́ nígbẹ̀yìn. ìdí abájọ ni pé wọn kì í fi iṣẹ́ wọn falẹ̀, àsìkò péréte òun náà ni ohun tí wọ́n bá bá yín ṣe òní yóò jáde, bóyá ìforúkọsílẹ̀ iléeṣẹ́ ni àbí ti NGO, ìyẹn non-governmental organization, tàbí ẹ̀yin fẹ́ ṣe NIN modification, wọ́n ń ṣe nílé iṣẹ́ Ideals Enterprise. bákan náà bóyá ẹ̀yin fẹ́ máa gbé ọjà local goods, ẹ fẹ́ máa gbé lọ sí orílẹ̀-èdè míì, ẹ wá ń wá ọ̀nà àbáyọ, ẹ fẹ́ gba ìwé ẹ̀rí tí ẹ fi lè mọ láǹfààní láti máa gbé ọjà lọ sí ilẹ̀ òkèrè, ìyẹn export license, iléeṣẹ́ Ideals Enterprise wọ́n bá yín ṣe lọ́nà ìrọ̀rùn láì ní fi àsìkò ṣòfò. bákan náà iléeṣẹ́ Ideals Enterprise wọ́n bá ní gba international passport ní àárín àsìkò péréte láì ní fi àsìkò ṣòfò tí kò sì ní ná yín ní wàhálà kankan. nítorí wá jẹ́ kó rọrùn ni wípé kò síbi tẹ́ ẹ̀ ti lè bá wọn dòwò pọ̀, ìlú wo lẹ̀yin wà, orílẹ̀-èdè wo lẹ̀yin wà, ẹ̀yin ẹ kàn pè wọ́n kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀, kẹ́ ẹ ṣàlàyé ohun tẹ́ ẹ bá fẹ́ fún wọn. mo sì fọwọ́ sọ̀yà wípé ìrọ̀rùn òní yóò bá dé. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 09037690638, ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 09037690638, òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ideals Enterprise. ẹ pè wọ́n lónìí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀. Ideals Enterprise ní ẹ̀kan sí o, registration ilé iṣẹ́ àti mọ́tò báwo lẹ ṣe fẹ́ sí Ideals Enterprise àwọn ní bàbá. Ideals Enterprise ilé-iṣẹ́ tó láàmìlaka tó ta kànmọ́lẹ̀ káàkiri àgbáyé. Ideals Enterprise ilé-iṣẹ́ tó mójúlẹ̀jà nípa bá a ṣe bá ní forúkọ ilé-iṣẹ́ ẹni sílẹ̀ pẹ̀lú àjọ Corporate Affairs Commission CAC àti Small and Medium Scale Enterprise láàrin àsìkò péréte, bíbánigba tax identification number TIN láì múnira lọ́wọ́. iléeṣẹ́ Ideals Enterprise tó ń bá ní gba ìwé ìrìnnà international passport láàrin àsìkò péréte láìsí làálàá. gbogbo ohun tó jẹmọ́ online services ni wọ́n ń ṣe lọ́dọ̀ wọn. ìrírí àti ẹ̀kọ́ tí wọ́n ní níṣẹ́ wọn fi rọrùn gbà. gbogbo àwọn tí wọ́n bá wọn dòwò pọ̀ ni wọ́n ń kan sára. nítorí owó wọn ò gara, wọn kì í fi àsìkò ṣòfò, ìrọ̀rùn níṣẹ́ wọn. níléeṣẹ́ Ideals Enterprise gbogbo bilọ́jà wọn dé lórí ẹ̀rọ ayélujára Facebook Ideals Enterprise, TikTok Ideals Enterprise, Instagram Ideals Enterprise. ẹ tún lè bá wọn sọ̀rọ̀ lójú òpó WhatsApp 0903-769-0638 lẹ́ẹ̀kan sí 0903-769-0638. Ideals Enterprise iṣẹ́ wọn fi ní lọ́kàn balẹ̀. níparí alága ẹgbẹ́ wa dárúkọ àwọn tí wọ́n pẹ̀lú yín. so àwọn tí wọ́n wà pẹ̀lú wa yìí ẹni yìí ni ìkan nínú olórí àwọn ọ̀dọ́ ní ìlú Ìlọrin, ẹni yìí gẹ́gẹ́ bí mẹ́mbà tí àjọ ń ṣe community member ni. bàbá yìí náà àwọn mẹ́mbà community rẹ̀ wá ni wọ́n, àmọ́ àwọn ní SSA lérí ọ̀rọ̀ ẹ̀sìn sí ìjọba local government wa. àwọn náà sọ̀rọ̀. orúkọ mi ni Alábùrò Sheriff. ipò wo lẹ́yìn dìmú nínú Ìlọrin? mi ni president Ìlọrin Emirates Integrity Youth Vanguard
lábẹ́ bàbá wọn lọ́la ọba ìlú Ìlọrin. gẹ́gẹ́ bí pẹ́sidẹ́ǹtì Emirate ìlú Ìlọrin kí ni ẹ sọ sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà ni president community wa ti sọ yìí, so àwọn ni mo kàn fẹ́ kí pé wọ́n kú iṣẹ́ takuntakun torí gbogbo ìròyìn tá à ń gbọ́ lórí social media àwọn wọn tàn mọ́lẹ̀ sí nìsín láti jẹ́ kí ayé ọmọ bọ́rọ̀ sí jẹ́ àti bọ́rọ̀ sí lọ. So èmi kàn fẹ́ gba mo kí gbogbo àwọn community ọjà gbọ́rọ̀ pátá ọlọ́run ọba yóò dúró tì yín ọlọ́run ló dá ọjà gbọ́rọ̀ ọlọ́run ló dá. So mo tún fi orúkọ bàbá ọlọ́lá ọba ìlú Ìlọrin mo tún fi kí gbogbo àwọn ẹlẹ́sìn tó kù tí wọ́n wà nínú community wa ní ọjà gbọ́rọ̀ bíi àwọn Christian ni àbáwọn ẹlẹ́sìn míì. So wípé ìbágbépọ̀ wa tá a fi ń jọ ń gbé láti bí ọdún tí ò lóǹkà sẹ́yìn so ní pẹ̀lú ìfàyàbalẹ̀ àti fẹ́ tá a fi ń bára wa gbé òun náà ní kẹ́jẹ́ kájí kó máa continue láàrin ara wa. Ẹ má jẹ́ kí àwọn tí wọn ò sí tí wọn sọ ọmọ ìlú wa ẹ má jẹ́ wọn dá wàhálà lẹ̀ sí wa láàrin torí ìròyìn ẹlẹ́jẹ̀ táwọn èèyàn ń gbé kí òun náà ní wípé àwọn nǹkan ni wọ́n dá wàhálà àbí wọ́n ju iná sí inú ilé ìyá tí a wà ń bẹ̀ yìí òun náà sì ni a gbọ́ lẹ́nu ọ̀kan ní ara àwọn mẹ́mbà wa tó jẹ́ Christian so tí wọ́n tàn mọ́lẹ̀ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ sí níbí so ìròyìn ẹlẹ́jẹ̀ ni àwa tá a wà nínú community àtàwa tá a wà nínú ilé náà lẹ gbọ́ yìí gbogbo bọ́rọ̀ ṣe jẹ́ náà wọ́n ti sọ yìí so fún de eléyìí ẹ̀yin tẹ́ wà ń ta àbẹ́yìn tẹ́ wà lórí social media ìròyìn ẹlẹ́jẹ̀ ni o ẹnìkan kan ò júná sínú ilé ìyá yìí o ọlọ́run lọ́ọ́ máa tó dédé ń tọ́fa náà tó fi ṣẹlẹ̀ o àwọn community náà ló dìde tí wọ́n wá pa iná yìí àwọn náà wọ́n rescue gbogbo dúkìá ìyá yìí tó wà ń bẹ̀ àwọn náà wọ́n gbé gbogbo tó wà ń bẹ̀ tí wọ́n fẹ́ kí dúkìá ìyá yìí tí wọ́n fẹ́ kó bàjẹ́ wọ́n fẹ́ kó jóná àwọn náà wọ́n tún wà ń bí yìí láàárọ̀ yìí láti wá sojúṣe ní pé wọ́n wá báyà ìkẹ́dùn gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn community wọn so fún di eléyìí gbogbo àwọn tó ń gbèrò yẹn ẹlẹ́jẹ̀ kí ẹ̀dá ìfàyàbalẹ̀ ni ìlú tó gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn tó gba tonílé tàlejò tó gba láàyè ni gẹ́gẹ́ bí bàbá ọlọ́lá ọba ìlú Ìlọrin ṣe máa ń sọ fún wa so fún eléyìí àárọ̀ gbogbo ẹ̀yin oníròyìn ẹ̀jẹ̀ ẹ̀dá kùtùrẹ́ ọlọ́run ẹ̀ lọ ṣàgbéjẹ́mọ́wọ́ ọlọ́run wà pẹ̀lú wa jù báyìí lọ.